ò sí o ọ̀run nìkan lare mabo Aare ilẹ̀ Naijiria tẹ́lẹ̀ Muhammadu Buhari Jade Laye Leni Odun Metalelogorin 83Yrs. Jesu Oyingbo rèé o, pásítọ tó láṣẹ ìbálòpọ lórí àwọn ọmọ ìjọ rẹ̀ lóbìnrin. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Awaye maku ò sí o, ọ̀run nìkan lare mabo Aare ilẹ̀ Naijiria tẹ́lẹ̀ Muhammadu Buhari Jade Laye Leni Odun Metalelogorin 83Yrs. Lọ́sàn ọjọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù keje ọdún 2025 yìí ni olùrànlọ́wọ́ pàtàkì fún Aare Garba Shehu fi ìkéde ikú Aare tẹ́lẹ̀ rí ọ̀hún síta fún àwọn akọ̀ròyìn. Shehu sọ pé ilé ìwòsàn kan nílùú London ni olóògbé Muhammadu Buhari kú sí. Ṣáájú nínú oṣù kẹrin ọdún yìí ní ìròyìn kan gbé jáde pé Aare tẹ́lẹ̀ rí ọ̀hún ti lọ sí ilé ọba United Kingdom níbi tó ti lọ fún àyẹ̀wò ìlera rẹ̀ kó tó di pé ó dùbúlẹ̀ àìsàn. Gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn ti mọ̀ ṣáájú nípa àwọn ìròyìn fòníkúfọ̀láǹde Aare tẹ́lẹ̀ rí ọ̀hún kò jẹ́ kí ìròyìn náà jọ nǹkan lójú wọn pé Buhari ń ṣàìsàn kò jẹ́ tuntun ni wọ́n ń wí. Tá ò bá gbàgbé lásìkò ìṣèjọba Buhari onírúurú ìròyìn ló jáde sọ pé Buhari ti kú, ọ̀pọ̀ ìròyìn gbé jáde pé ó ń ṣàìsàn. Bákan náà àkàìmọye ìgbà ní ìròyìn ó ti iléeṣẹ́ Aare jáde pé Buhari rin ìrìn àjò lọ fún ìtọ́jú àìlera rẹ̀. Kódà ìròyìn ti gbé nígbà náà rí pé Buhari ti kú sí ilé ìwòsàn kan nílẹ̀ ọba UK. Àmọ́ lónìí ọjọ́ àìkú Sunday ọjọ́ 13 yìí ní ìròyìn náà já sí òótọ́ pé Aare tẹ́lẹ̀ rí ọ̀hún padà jáde láyé. Kúkúrú nípa ìtàn ìgbésí ayé Muhammadu Buhari ọdún 1942 ni wọ́n bí sí ìdílé kan nípínlẹ̀ Katsina tó sì lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ọdún 1948 sí 1953. Lẹ́yìn náà olóògbé Muhammadu Buhari lọ sí ilé ẹ̀kọ́ girama Katsina Provincial Secondary School tí wọ́n ń pè ní Government College Katsina báyìí tó sì kẹ́kọ̀ọ́ láti ọdún 1956 sí ọdún 1961 pẹ̀lú gbígba ìwé ẹ̀rí WAEC. Ó darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun ní ọdún 1961 tó sì dé ipò gíga. Ajagunfẹ̀yìntì náà kópa nínú ìdìtẹ̀gbàjọba ọdún 1983 tó sì ṣe ìjọba ológun lẹ́yìn náà fún 20 oṣù kó tó di pé wọ́n gba ìjọba lọ́wọ́ rẹ̀. Ó jẹ́ èèyàn kan tí kò gba gbẹ̀rẹ́ tó sì jẹ́ akíkanjú olórí ogun. Ìjọba ológun rẹ̀ ló ṣe àgbékalẹ̀ ohun tí à ń pè ní War Against Indiscipline ní ọdún 1984 láti fọ́ ilẹ̀ Nàìjíríà mọ́. Ńṣe ni wọ́n fi tipátipá mú àwọn èèyàn láti tẹ̀lé òfin ojú òpópónà, ìmọ́tótó àyíká nígbà náà. Àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n bá pẹ́ dé ibi iṣẹ́ wọn ó kojú ìjìyà láti ọwọ́ àwọn ọmọ ológun. Èyí ṣe àkóbá ńlá fún ìrìn àjò rẹ̀ sínú òṣèlú fún ọ̀pọ̀ ọdún. Ọdún 2015 ló tó borí ìbò lẹ́yìn ọ̀pọ̀ ìgbìyànjú rẹ̀ láti padà wá ṣèjọba alágbádá. Ìgbà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ló pàdánù ètò ìdìbò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣáájú kí ó tó padà dìbò wọlé lọ́dún 2015. Jesu Oyingbo rèé o, pásítọ tó láṣẹ ìbálòpọ lórí àwọn ọmọ ìjọ rẹ̀ lóbìnrin. Bí ayé ṣe ń yí là ń bá ayé yí ni, nítorí kò sí ohun tuntun lábẹ́ ọ̀run. A kò sì rí irú èyí rí àfi ń dẹ́rù bà ọlọ́rọ̀ ni. Onírúurú ìlànà ẹ̀sìn àti ìjọ ló ti wà káàkiri láyé àtijọ́ tí ìhùwàsí àti ìṣesí wọn sì jẹ́ mánigbàgbé, èyí tí ìjọ Jesu Oyingbo jẹ́ ọ̀kan nínú wọn. Gẹ́gẹ́ bí a ti kà á ní ìkànnì Wikipedia lórí ìtàkùn àgbáyé nípa Jesu Oyingbo, Emmanuel Olúfúnmiláyọ̀ Odùmọ̀ṣù ní orúkọ Jesu Oyingbo, Jacob Odùmọ̀ṣù ní orúkọ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ Joseph Odùmọ̀ṣù sì jẹ́ oníṣègùn ìbílẹ̀ ní ìlú Ìjẹ̀bú Òde. Ọdún 1915 ni wọ́n bí i. Ó kọ́ iṣẹ́ gbẹ́nàgbẹ́nà tá a mọ̀ sí káfíńtà tó sì tún ṣiṣẹ́ bíi òṣìṣẹ́ lẹ́ka tó ń rí sí pínpín lẹ́tà àti wáyà lásìkò ogun àgbáyé kejì. Ṣùgbọ́n ìdaṣẹ́sílẹ̀ ńlá tó wáyé lọ́dún 1945 ló mú kó fi iṣẹ́ náà sílẹ̀. Emmanuel Odùmọ̀ṣù padà sí ìdíṣẹ́ káfíńtà tó sì nira fún un láti rí ọwọ́ mú lọ sẹ́nu tí gbèsè jíjẹ́ sì di bárakú fún un. Bákan náà ni àwọn ẹ̀sùn rẹ̀ tí ẹnìkan tó jẹ lówó fi sùn ìjọba rán lọ sẹ́wọ̀n oṣù 6 nígbà náà. Lẹ́yìn tó padà dé ní Odùmọ̀ṣù lọ sáwọn ìjọ ajíhìnrere ìgbàlódé káàkiri tó sì ti ipa bẹ̀ di aríran àti alálàá. Ó ní òun ni olùgbàlà rán wa gbàyé là
tó sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ nípa ṣíṣe ìsìn ìrọ̀lẹ́ nínú ṣọ́ọ̀bù rẹ̀. Ní ìgbà tí Odùmọ̀ṣù bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ lọ́dún 1952, ìwàásù kíkó ara ẹni ní ìjánu, ìwà ọmọlúàbí àti ìrẹ̀lẹ̀ ló fi bẹ̀rẹ̀, tí ìjọ rẹ̀ sì ń gbòòrò lágbègbè erékùṣù Èkó, Lagos Island, tó sì ní kí àwọn èèyàn kọ ọtí àti sìgá mímu pẹ̀lú obìnrin kíkó sílẹ̀, tí ọmọ ìjọ rẹ̀ sì tó 30 lọ́dún 1954. Lásìkò yìí, Odùmọ̀ṣù máa ń fi fún àwọn aláìní, tó sì tún máa ń ṣe kóríyá fáwọn ọmọ ìjọ láti fi ohun ìní wọn sílẹ̀ fún ìtànkálẹ̀ ìyìn rere. Kò sì pẹ́ tí ọmọ ìjọ tuntun kan fi ilé rẹ̀ kan sílẹ̀, èyí tó wà ní àdúgbò Èbúté Mẹ́ta, níbi tí Odùmọ̀ṣù lọ tẹ̀dó sí. Odùmọ̀ṣù rọ àwọn ọmọ ìjọ rẹ̀ láti lọ gba ilé sí ẹ̀bá ìjọ náà, kí wọ́n sì fi ilé ara wọn tí wọ́n ń gbé sílẹ̀, kí wọ́n sì kéde ọrọ̀ wọn fún ìjọ. Nínú èyí tó ti ń yọ ìdá 10, bẹ́ẹ̀ ló tún gba owó ilé lọ́wọ́ wọn. Odùmọ̀ṣù ṣe àmúgbòòrò ìjọ rẹ̀ síwájú àti síwájú sí i, tó sì ń fi ẹ̀rọ gbohùngbohùn amóhùnbúgbẹ̀mù ṣe ìwàásù rẹ̀ lẹ́bàá ọjà Òyìngbò. Ìdí sì nìyí tí wọ́n fi ń pè ní Jesu Oyingbo. Lọ́nà àti gba àwọn ọmọ ìjọ tuntun mọ́ra, Jesu Oyingbo máa ń wàásù ìwà ìrẹ̀lẹ̀ àti ìgbọ́ràn, tó sì tún máa ń na àwọn ọmọ ìjọ tuntun tí wọ́n jẹ́ ọkùnrin ní ìnà ẹgbàá 9 láti gbà wọ́n wọ agbo ìjọ rẹ̀, tí ọ̀pọ̀ èèyàn mìíràn sì gbàgbọ́ pé àṣírí agbára rẹ̀ ní pàṣán tó jogún láti ọwọ́ bàbá rẹ̀ náà, èyí tó máa ń fi na ọmọ ìjọ tuntun kí wọ́n má bàa sálọ. Ìròyìn mìíràn sọ pé Jesu Oyingbo ló jogún àwọn ìwé oògùn ìbílẹ̀ tí bàbá rẹ̀ kọ kó tó kú. Àwọn ìwé oògùn ìbílẹ̀ bíi ìwé ìwòsàn, ìwé egbòogi, ìwé ìsọjí àti ewé ńlá, tí wọ́n sì ní inú àwọn ìwé náà ni àṣírí agbára rẹ̀ wà. A tilẹ̀ gbọ́ pé ọ̀pọ̀ ọmọ ìjọ rẹ̀ ló gbà pé lẹ́yìn Jesu Oyingbo kò tún sí ọlọ́run mìíràn mọ́, tí ìwàláàyè rẹ̀ nígbà náà sì jẹ́ ìpadàbọ̀ Jésù ní ẹ̀ẹ̀kejì. Ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ Jesu Oyingbo ló ta àwọn ohun ìní wọn, wọ́n pa àwọn mọ̀lẹ́bí wọn tì láti darapọ̀ mọ́ olùgbàlà wọn tí í ṣe Jesu Oyingbo. Nígbà náà, lọ́dún 1959 gan-an ni Odùmọ̀ṣù kéde ara rẹ̀ bíi Jésù. Ó ṣe àdínkù ìwàásù rẹ̀, tó sì dáwọ́lé ọ̀pọ̀ okòwò ṣíṣe láti fi gbọ́ bùkátà Jerúsálẹ́mù tuntun tó dáwọ́lé. Lára àwọn okòwò tó dáwọ́lé ní ibùdó oúnjẹ Jolly Makers àti Happy Day Food Canteen, ṣíṣe búrẹ́dì Deluxe àti Good Luck, ibùdó agẹrun àti ilé ìgbàlejò Guest House. Ní ti ọrọ̀ ajé, àwọn okòwò yìí mú kí àwọn ọmọ ìjọ rẹ̀ rí iṣẹ́ òòjọ́ ṣe, tí wọ́n sì ń gba owó ọ̀yà wọn, bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ rẹ̀ ló ya lọ lọ́dún 1960 nítorí ẹ̀kọ́ tuntun tí wọ́n gbọ́. Ṣùgbọ́n èyí kò tú irun kankan lára Jesu Oyingbo, nítorí ó sì ń tẹ̀síwájú pẹ̀lú okòwò rẹ̀ lọ nígbà náà. Lára àwọn àkọlé lédè òyìnbó tó wà lára àwọn ilé tó wà nínú ọgbà Jesu Oyingbo tó wà ní òpópónà Emmanuel ládùúgbò Maryland nílùú Èkó ni aláàánú àti alágbára, bàbá títí ayé, ọmọ aládé àlàáfíà, tó sì tún fi àwọn ère Jésù yí wọn ká. Bákan náà ni ìlànà ìsìn ti Jesu Oyingbo yìí yàtọ̀ sí ti ìlànà ẹ̀sìn ìjọ ìgbàgbọ́ yòókù, nítorí òun ní agbára àti àṣẹ ìbálòpọ̀ lórí àwọn obìnrin tó bá wà nínú ìjọ rẹ̀. Níwọ̀n ìgbà tó jẹ́ pé Awaye kú kò sí, Jesu Oyingbo dágbére fún ayé yìí pé ó dìgbòsè, tó sì jáde láyé lọ́dún 1988 lẹ́ni ọdún 73 73 years. Lẹ́yìn tí Jesu Oyingbo papòdà tán, ìjà ńlá bẹ́ sílẹ̀ lórí ogún láàrin ọ̀pọ̀ ìyàwó tó bímọ fún un àti ogunlọ́gọ̀ ọmọ tó bí, nítorí kò ṣe ìwé ìlànà ogún pínpín rẹ̀ sílẹ̀. Lásìkò yìí sì ni ọ̀pọ̀ àṣírí tí kò hàn sóde tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí tú síta, tí wọ́n sì gbé ara wọn lọ sílé ẹjọ́ fún ọdún gbọọrọ. Lóòótọ́ ni Jesu Oyingbo ti fi ayé yìí sílẹ̀, ṣùgbọ́n àwọn ohun tó gbé ilé ayé yìí ṣe jẹ́ má ní gbàgbé, tí yóò wà ní ìrántí fún ìgbà pípẹ́ títí ayé ò máa sọ nípa rẹ̀. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè, yóò sì dára fún yín.